gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday February 21 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣègbó Olódùmarè, ìbà akọ́dà ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́, mojúbọ ọkùnrin mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ranyan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé òwúrọ̀ ọjọ́ tòní máa dára púpọ̀ púpọ̀, ṣùgbọ́n ọwọ́ ọ̀rọ̀ ilé ọjọ́ tòní mọ́sàn-án ó nílò kẹ́ kíyèsára dáadáa. Ìbáṣepọ̀ yín àtàwọn tó súnmọ́ yín bí ọ̀rẹ́ bí alábàáṣe ó máa wọnú ara dáadáa tó ṣe é pé ó máa tayọ púpọ̀ táṣe yín bí kí ẹjọ́ wà papọ̀ lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ tòní, ṣùgbọ́n ó dára kí ẹ wà careful dáadáa pàápàá láyé káwọn ọ̀rẹ́ yín kẹ́ kíyèsára pẹ̀lú síkírìtì yín, torí tẹ́ bá sọ síkírìtì yín jáde tàbí tẹ́ bá sọ àwọn ọ̀rọ̀ kan ó ṣeé ṣe kí wọ́n fẹ́ lò against yín lọ́jọ́ tòní o. Oríire yín ni, àwọn kùdìẹ̀kudiẹ yín ni, ibi tẹ́ kù sí ni, ibi tẹ́ lé sí ni, ẹ má ṣàlàyé ẹ̀fẹ́nikẹ́ni kó má jẹ́ pé wàá padà dé nǹkan tó ṣe é pé wọ́n máa padà lò against yín tó sì máa jẹ́ nǹkan tádùn yín púpọ̀ púpọ̀. Ẹ jìnnà sí ọtí mímu lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ jìnnà sí ẹ̀ ń lọ sí pàdé ọ̀rẹ́ àbí ìpéjọpọ̀ kan tó jọmọ́ ti àwọn alásùnmọ́ yín tàbí kẹ́ ẹ̀ ń lọ sí ilé èèyàn kan lọ́wọ́ rẹ̀ lẹ́tòní. Ẹ má ṣe bẹ́ẹ̀ rárá, ilé ara ti yín báyìí ni kẹ́ wà pẹ̀lú fámìlì yín, torí tẹ́ bá kọjá ọ̀gàn ìṣẹ̀lẹ̀ yìí ó ṣeé ṣe kí ẹ má nífẹ̀ẹ́ sí ohun tẹ́ máa padà bá bọ́ ọbẹ̀ o. Ẹ kíyèsára dáadáa, kódà wọ́n lè fàkókò yẹn kó fi dẹ ọ̀tá yín kó fi ṣe nǹkan burúkú fọ́tá yín. Kẹ́ kíyèsára, ẹ free mind yín lè ní ẹ wà positive, ẹ má ṣe ojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Ohun tó bá sì lágbára jẹ̀mí yín lọ ẹ má ṣe ṣe rárá, kò dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ò dára rárá fún yín, tó jẹ́ àkókò tó wà very unlucky fún yín láti fi ṣe ohunkóhun. Wáìnì wá jẹ́ kọ́lọ̀ tó dára púpọ̀ fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. A ṣe ń gbìgbà pé kí ẹ kú gìrì kẹ́ ṣe nǹkan. Ọjọ́ tòní ẹ máa wà very spiritual, intuition yín máa lágbára, ohun tó sọ sí lọ́kàn máa direct yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ní láti kíyèsára, torí pé ó ṣeé ṣe kíyàn kan tó jẹ́ bí ẹni tó súnmọ́ yín kan kí wọ́n fẹ́ dalẹ̀ yín ní àyíká ibi iṣẹ́ yín, wọ́n fẹ́ dalẹ̀ yín bákan lọ́jọ́ tòní, tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó ṣe é pé kò ní tẹ́yín lọ́rùn rẹpẹtẹ. Ẹ kíyèsára, gbogbo bẹ ṣe ń ṣiṣẹ́ yín bó ṣe ń gúnrégé, ẹ má ṣàlàyé ẹ̀fẹ́nikẹ́ni o, torí àwọn ọ̀tá wọn á farahàn bí ọ̀rẹ́ lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tẹ́ bá lọ kó sí wọn lọ́wọ́. Ẹ kíyèsára púpọ̀, ẹ̀ nígi láburú, ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, torí ẹ̀ lóhun tó ń sọ sí yín lọ́kàn yá fi tọ́ yín sọ́nà. A máa ṣàlàyé fún yín pé lágbájá yìí má bá ṣe, ẹnìyàn ló yẹ kó bá ṣe, báyìí ló yẹ kó ṣe, ẹ yá tẹ̀lé wọn bẹ́ẹ̀ o. Ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn yìí, ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà, ẹ má jẹ́ ẹ má fanfàfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lè ní dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàrin àwọn tó súnmọ́ yín o, láàrin àwọn olólùfẹ́ yín. Ẹ máa wà very active, ẹ máa ráwọn àǹfààní sì máa ráwọn support kan tó ṣe é pé wọ́n máa ṣe fún yín lọ́jọ́ tòní o. Ní àyè iṣẹ́ tàbí níbikíbi tí ẹ bá wà, àwọn èèyàn máa dúró tì yín gbágbágbá tó ṣe é pé ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín gan á wọnú ara dáadáa tá dúró digbín. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, pàápàá àwọn ọ̀rẹ́ yín ẹ bá wọn ṣe lọ́jọ́ tòní ó dára. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ ní ìṣù pẹ̀lú àwọn àná yín lọ́jọ́ tòní, tàbí kẹ̀kẹ́ ní ìṣù pẹ̀lú ọ̀gá, tàbí kẹ̀ pẹ̀lú olólùfẹ́ yín. Ìṣù ilé jẹ́ tó ṣe é pé bóyá látara síkírìtì kan tó líkì jáde. Ẹ kíyèsára, ẹ jìnnà sí gbogbo nǹkan tó lè bí stain fún yín pátápátá lọ́jọ́ tòní, pàápàá lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Agbára wà nínú àṣírí púpọ̀ o. Ẹ kíyèsára, ẹ má mu ọtí rárá. Ẹ kíyèsára pẹ̀lú àwọn kan tó jọmọ́ ṣìnà, káwọn kan yẹn má ṣàkóbá fún yín kẹ́ má bàa kábàámọ̀ ọ̀bọ̀ ọbẹ̀. Ẹ wà peaceful lọ́jọ́ tòní, kẹ́ gbà láfíà láàyè. Tẹ́ bá sì bára yín ní ipò kan tí ẹ ò fẹ́, ẹ fọpọlọ pípé kẹ́ fi yanjú situation yìíkéyìí lọ́jọ́ tòní ni o, pàápàá láàyè iṣẹ́. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrè gbámú, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì pa gbogbo síkírìtì yín mọ́. Àwọn pláàni yẹn pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ẹ máa experience àwọn nǹkan tó tayọ, àwọn èèyàn tó wá látọ̀nà jíjìn àbí láti ibi tó jìnnà sí yín dáadáa bí abroad ó ṣeé ṣe kí wọ́n patronize yín lọ́jọ́ tòní o.
ọjọ́ tòní ẹ máa ráwọn opportunity ọ̀tún tó jọmọ́ ti travel. Ọ̀pọ̀ yín sì lè fẹ́ travel lọ́jọ́ tòní kẹ́ wà lórí ìrìn púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ní láti kíyèsára pẹ̀lú relationship yín. Ẹ̀yin àti olólùfẹ́ yín ẹ kíyèsára, issue lè wáyé lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní tí issue yẹn sì lè fẹ́ súnmọ́ kó fẹ́ fa break up. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní, bóyá látàrí secret kan èyí tẹ́ gbọ́ látọ̀dọ̀ olólùfẹ́ yín ni, tàbí kẹ́ ìtí ẹ̀yin gangan fúnra yín tí ẹ̀ ń bò tó sì lọ hàn sí olólùfẹ́ yín. Ẹ kíyèsára, argument lè wáyé, ẹ avoid ẹ̀ torí argument tàbí ìjà kò ní nǹkan dáadáa kan tó fẹ́ ṣe fún ìbáṣepọ̀ yín lásìkò yìí. Ẹ kíyèsára, tó bá ṣe pé olólùfẹ́ yín kan ti hùwà tí ò dáa, secret wọn lè jẹyọ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ẹ mọ́kàn balẹ̀, ẹ gbà láfíà láàyè, ẹ má ṣe èpè fún yàn, ẹ sì má bá ìgbà kẹ́nikẹ́ni iṣẹ́ ìpè fẹ́yìn gan lọ́jọ́ tòní. Gbogbo issue èyíkéyìí tó bá wáyé títí àṣálẹ́ pátápátá, gbogbo ẹ máa die down pátápátá o. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní jọjọ́ tó gbalẹ̀ fún ìdùnnú àti ayọ̀ rẹpẹtẹ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, á ṣe yín bí ìgbà pé kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ máa wà sexually active dáadáa lọ́jọ́ tòní, ẹ sì máa wà sensitive, feelings yín máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Àkókò tẹ́ bá lò pẹ̀lú wọn yìí á jẹ́ èyí tó máa tayọ, tá rẹwà púpọ̀, tá dára púpọ̀. Tó bá ṣe é pé ẹ ti ń fẹ́ take action kan, ẹ ti ń fẹ́ gbé ìgbésẹ̀ kan láti wá ìpò padà fún ìgbésí ayé yín, ẹ lè gbé ìgbésẹ̀ náà lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ dára. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ yín o. Ṣùgbọ́n kẹ̀ àwọn àkọ́kọ́ lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní bí argument tó lè wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín, stress sì lè wáyé láàyè ibi iṣẹ́, tàbí kẹ̀ kí àwọn ọmọ yín kó dàbí ìgbà pọ́n lè fẹ́ stress yín bákan lọ́jọ́ tòní. Ẹ ní láti ṣe prayer nípasẹ̀ wípé k'Ọlọ́run bá dáàbò bo àwọn ọmọ yín níbikíbi tí wọ́n bá wà. Ẹ má ṣàlàyé secret àwọn ọmọ yín fẹ́nikẹ́ni. Ọmọ mi gbégbé orókè ńbí kan, ọmọ mi ń ṣe dáadáa ńbí kan, ẹ má sọ fẹ́nikẹ́ni torí gbogbo aláǹgbá báyìí ló dánú délẹ̀. Àmọ́ ìtẹ́nu wọn ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ìlàjì ọjọ́ tòní lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ó ṣeéṣe kó jákòókò tó máa wà stressful díẹ̀. Ẹ kò fẹ́ lẹ ṣe, ẹ jìnnà sí ìjà tàbí fanfà. Ẹ má wọṣọ dúdú rárá, kẹ́ sì ṣe prayer dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti kíyèsára pàápàá pẹ̀lú nǹkan tó jọmọ́ ti ilé tàbí mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Issue lè fẹ́ wáyé látàpá abẹ, family issue lè fẹ́ wáyé tó yìí sì lè fẹ́ bí kí ọkàn yín pòrúurú tàbí kí stress díẹ̀ fẹ́ wáyé fún yín. Ẹ ní láti mọ bẹ́ẹ̀ fẹ́ balance ara yín kí avoid stress èyí tó lè fàyè ti ṣù fún yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ ṣe ní step by step, ẹ má ṣiṣẹ́ bí jàkí lọ́jọ́ tòní kó má bàa fàbọ̀ fara yín. Ènìyàn ní ìrètí pé ògbó kan máa dá, ẹ free mind yín, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ẹ máa experience àwọn eré dáadáa lọ́jọ́ tòní. Àánú máa wá yín rí, èní máa wà very positive fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé pátápátá ló máa ní oore nínú. Ọjọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀, wọ́n á fẹ́ràn yín rẹpẹtẹ, wọ́n á cherish yín tó dà láàyè iṣẹ́. Àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń ṣiṣẹ́, wọ́n á nífẹ̀ẹ́ sí sáfíìsì yín púpọ̀ lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kí wọ́n reward yín pẹ̀lú ọkọ̀ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní jọjọ́ tó ṣe é pẹ́ ní láti wà more active, kẹtẹpá mọ́ṣẹ́ dáadáa. Ẹ ṣe àwọn nǹkan tá mú kínú ìdùn káyọ̀ yín kún, ẹ sì fọgbọ́n àtòyé tó lọ fún yín, ẹ fi kóhunkóhun lọ́jọ́ tòní pẹ̀lú ẹ̀bùn tó tayọ tó lọ fún ìyẹn talent yín, ẹ jẹ́ kó jẹyọ dáadáa lọ́jọ́ tòní. Ìyẹn lẹ́ fi rà ànúgbà dáadáa. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele roko Capricorn tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní ó ṣeéṣe kí issue tó jọmọ́ sí mọ̀lẹ́bí tàbí sí ọ̀rọ̀ owó kó tún fẹ́ jẹun ní wọ́rọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ ní láti wà very calm kẹgbà láfíà láàyè. Ẹ rí dájú gbogbo issue yẹn pátápátá ó yanjú nírọ̀lẹ́ tòní o. Argument àbí issue àbí fanfà jẹ́ nǹkan tó ṣe é pé kò lè bí dáadáa fún ìbáṣepọ̀ mọ̀lẹ́bí o. Ẹ gbìyànjú láti bá gbogbo ọ̀nà láti rí dájú pé ẹ ṣẹ́tù gbogbo nǹkan nírọ̀wọ́rọ̀sẹ̀. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé òwúrọ̀ ọjọ́ tòní máa mọ́kàn balẹ̀ dáadáa, kò ní sí wàhálà, àyíká lẹ́yìn máa gbalẹ̀ fún ìrọ̀rùn tó sì jẹ́ pé gbogbo nǹkan tó bá padà ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ẹ ní láti rí dájú pé ẹ lo sùúrù àti understanding ẹ fi ṣe láti rí dájú pé ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí ó túbọ̀ dúró digbé. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 gbogbo nǹkan máa lọ dáadáa láàrin ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ àtàwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò yín lọ́wọ́ àkọ́kọ́ ìdá àkọ́kọ́ ọjọ́ tòní láti bí nǹkan bí òwúrọ̀ títí di bí nǹkan bí aago méjì ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn kọ́ ẹni láti kíyèsára torí ọ̀rọ̀ sísọ yín máa lékè ńkà lọ́jọ́ tòní ẹ máa sọ̀rọ̀ péré dáadáa lọ́jọ́ tòní látara ọ̀rọ̀ yín látara pé ẹ̀ sọ̀rọ̀ àsọjù ó ṣeé ṣe kí nǹkan kan lọ jábọ́ lẹ́nu yín bíi síkírìtì tàbí kẹ́ lọ sọ̀rọ̀ òdì kan síyàn tàbí kọ́wọ̀ kan lójó lọ jábọ́ tíyàn kan máa mú sọ́wọ́ tó sì jẹ́ pé ó lè padà fẹ́ lo ègé sí yín lọ́wọ́ ọ̀gọ́lẹ́ ọjọ́ tòní ẹ kíyèsára dáadáa ẹ lè lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín ó dára o ṣùgbọ́n ẹ rí dájú pé mẹ̀tẹ́ ni bẹ́ẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹnu yín sọ ẹ má sọ̀rọ̀ àsọjù rárá ọ̀rọ̀ àsọjù yìí ó lè fa trọ́bù fún yín ó lè fa wàhálà fún yín lọ́jọ́ tòní kẹ́ kíyèsára ẹ má gbára léèyàn rárá ẹ má finú tọ̀yàn rárá ẹ ò lè distract ara yín láti gbájú mọ́ṣẹ́ kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa láàyè iṣẹ́ ẹ sì fọpọlọ pípé kẹ́ fi mójútó ohunkóhun lénìí bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe prayer kọ́ ló ń gbé yín borí àwọn ọ̀tá èyí tó ń farahàn bí ọ̀rẹ́ lọ́jọ́ tòní o. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ máa padà wá solution sí nǹkan tó dàbí ọ̀rọ̀ owó kan àbí ròyìnròyìn tó ti ń wáyé lórí ọ̀rọ̀ owó láti bí jọ́ mẹ́ta tó ṣe pé tẹpá mọ́ṣẹ́ yín àtàwọn activity tẹ́ ń ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó bí oore fún yín dáadáa ṣe kó bí àánú fún yín ọjọ́ tòní tẹ bá ṣe wà active sí tẹ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sí òun náà ló ilẹ̀ fi ní higher chance láti rí gbámú dáadáa sí ẹ wà active dáadáa ẹ ṣòdìdú ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn ẹ wà focus ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ fètò sí nǹkan yín ẹ lè gbégbèsè èyíkéyìí tó bá jọmọ́ ń pẹ́fẹ́ gbilẹ̀ nǹkan tuntun kò sí wàhálà aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.